jẹ́ ẹ̀ ní fìkan pé méjì bíi tèmi báyìí kọ́lọ́run ẹlẹ́dàá kó bá mi túbọ̀ lékún ìmọ̀ yín ọpọlọ yóò ní jọba láéláé lágbára Ọlọ́run ẹ ṣeun gan sà ẹ ṣé mo dúpẹ́ sà. ìbéèrè tí máa béèrè lọ́wọ́ màmá wa Erelú Àbíkẹ́ Àdè my sister ìbéèrè tí máa béèrè ni pé màmá wa nurse ni màmá wa senior nurse ni màmá wa wọ́n dẹ̀ rí bí wọ́n ṣe máa ń ṣe ìtọ́jú ọmọdé àgbà gbogbo ìlú nílẹ̀ ibi tá a wà yìí ṣé kí n ya yín ní nǹkan ẹ wo gbogbo nǹkan tí brọ́dà wa tí wọ́n sọ wípé ó wà ní orílẹ̀-èdè wa yìí kò sí nǹkan kan nílùú tá a wà yìí o nílùú UK tá a wà yìí wọn ò ní oko lọ títí wọn ò ní góòdì wọn ò ní bẹtiróòlù wọn ò ní nǹkan kan o bóyá omi ṣá omi ó yí wọn ká because island ni but tax tó ń generate òun ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan ìlú tá a wà yìí iléèwé ọ̀fẹ́ ni fún ọmọ títí tó fi máa wọ yunifásitì láti primary school láti nursery school dé primary dé secondary school dé college tó bá di yunifásitì lọ máa ṣe owó tó dẹ̀ tún máa fún ọmọ yẹn kì í ṣe pé yóò bí máa tiraka láti wá ọmọ ní yunifásitì ó ti o wọ́n á tún yá wọn lówó ni tí wọ́n bá wá yá wọn lówó tí wọ́n pè yàn wọn student finance tó bá ṣiṣẹ́ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yúwú yẹn díẹ̀ díẹ̀ tó yẹ kó kò tiẹ̀ nípa wọn lára nǹkan tó bí máa ṣe díẹ̀ ni kò ṣe pé mo fẹ́ rán ọmọ mi lọ sí skul kò sí Ọlọ́run ò ní jẹ́ péyàn bí ọmọ mẹ́wàá nílùú yìí tó ọmọ mẹ́wàá bá fẹ́ lọ sí yunifásitì níjọ́ lọ́dún kan ṣo gbogbo wọn àwọ̀ tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí òbí yẹn ò ní mọ̀ nǹkan kan ẹ̀ṣẹ̀ yẹn lé ní. wọ́n tún wá ṣe ilé ìwòsàn ọ̀fẹ́ kódà tí àlejò bá wá bóyá láti airport ló ti ṣe àìsàn wọ́n á gbé lọ hospital wọn ò ní bílẹ̀rẹ̀ ibi tó ti wá àbí ibi tó ti ṣe wọ́n ìgbé níbẹ̀ wọ́n á tọ́jú ẹ̀ ní. bí accident bá ṣẹlẹ̀ ológbò tó bá já sí kànga ológbò tó wà níbi láti tó bá já sí kànga. fire brigade ló wà wá yọ fire brigade. bẹ́ẹ̀ ni ẹ máa lérò pé nǹkan mi pẹ̀lú mi. question tí wọ́n fẹ́ bí bàbá wa àbíkẹ́ ni wípé ìwòsàn ní ìlú sábà ní ìkọ́kọ́ sábà gba ìlú wa tán ṣé ẹ lérò pé bí a ṣe ń ṣe nílùú yìí tí ẹ tún yẹ pé ìwòsàn iyebíye ni tó dẹ̀ jọ́fẹ̀ ṣé ẹ lérò pé ó lè wọ ìlú wa Nàìjíríà ṣé ẹ lérò pé lè ṣe àbíkẹ́wọ́ wọ àtijọ́ ṣé a ti ń rí ṣe nílẹ̀ Yorùbá látijọ́ ṣé a ti ń rí ṣe nílẹ̀ Yorùbá kà àwọn nílẹ̀ ayé bàbá wa wó lọ́wọ́ nígbà ní Yorùbá gidi ṣé à ń rí ṣe nígbà yẹn àti pé tá a bá gba Yorùbá nation ǹjẹ́ ó máa ṣe é ṣe fún wa ìbá tó kù sí ìyàwó. ẹ ṣé mo dúpẹ́ queen ẹ ṣé àdúpẹ́ fún ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa pé ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa ò ní tì kò sí tí ò possible torí pé wọ́n ti ń ṣe nǹkan kan níbí báyìí nílùú òyìnbó ń bí ìyẹn mi pé a lè ṣe ní ayé bàbá Awólọ́wọ̀ tí gbogbo nǹkan jẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ health care ọ̀fẹ́ ní ayé ìgbà yẹn kúndò akéré síbẹ̀síbẹ̀ gbogbo ìtàn yẹn la bá wọ́n ní tọmọdé ò bá bá ìtàn a bá àrọ́bá kẹ̀kẹ́ ní ayé ìgbà yẹn health ọ̀fẹ́ ni là ń lọ sí hospital ni wọ́n ń tọ́jú wa ní ayé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ayé ìgbà yẹn ló ń sọ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ náà ló wà gbogbo nǹkan ọ̀fẹ́ ló bá dé bó ṣe ń ṣẹlẹ̀ náà ẹ bá rántí dáadáa nígbà tá a máa gba òmìnira wa ìlú yìí náà ló ti bẹ̀rẹ̀ ìlú òyìnbó ní UK especially ní Britain níbẹ̀ náà gbogbo nǹkan tí àwọn colonial masters tí wọ́n ń ṣe nígbà tiwọn òun náà ni àwọn Awólọ́wọ̀ plan láti ṣe ní ọ̀dọ̀ wa bó tilẹ̀ jẹ́ pé difficult at the beginning but wọ́n achieve to certain level to some percentage wọ́n achieve jẹ́ pé a lè lọ sí ọ̀fẹ́ a lè lọ sí hospital ọ̀fẹ́ kò dìgbà tí a bá lówó lọ́wọ́ kan tó ṣètọ́jú wa. Now ìgbàlódé ni wípé ṣé ó ṣeé ṣe tá a bá gbalẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹnìkan kò sí nǹkan tí ò ṣeé ṣe tí Ọlọ́run bá ti wà nípa tiwa èmi ò rí nǹkan náà báyìí tó ṣòro láti ṣe kí ni wọ́n ṣe ń bí tá a lè ṣe ní ọ̀dọ̀ wa ẹ̀yin náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ sọ̀rọ̀ nípa tax tí wọ́n generate nílùú as a nurse ó yẹ kí n máa gba well over 4,000 lóṣù tí bá ṣiṣẹ́ tán as a senior charge nurse tí mo dẹ̀ wà lórí over 40,000 per annum
But nígbà tó bá máa yọ tax wọn, hardly wọ́n mi fi ń pé 3,000. Mo máa struggle ní tí máa fi gba 3K àbí kí n gba 2,900 plus almost 3K. Over 1,000 yọ fún owó tax wọn. So àwọn nǹkan yẹn làwa náà máa ṣe mú dẹ̀ mọ́ ipò wà doable in the sense that Lagos State alone wọ́n san tax. Wọ́n effect ní Lagos State alone. Ó dẹ̀ wà effective. Àwọn èèyàn dẹ̀ ń san. So tí Lagos State bá lè ṣe, kí ló dé tí Yorùbá nation ò lè ṣe? We can do it effectively. Also káàdì gan wípé èèyàn á ní accident. Wọ́n gbé èèyàn lọ sí hospital tí wà lójú ikú. Wọ́n sì máa béèrè owó máa ṣe ìtọ́jú èèyàn. Nígbà tó yẹ kó kára sí i, ó ní ìlú ìṣe máa ń sọ pé our nurses we owe duty of care. Duty of care ta ó náà ni wípé kò sí tó kàn wá pẹ̀lú bóyá èèyàn sanwó, kò sí tó kàn wá pé èèyàn ní ìgbélú, kò sí tó kàn wá pé kò gbé ìgbélú, wọ́n gbé patient wá. Duty of care tiwa ni pé ká attend sí patient yẹn. Àwọn nǹkan tó máa ṣe nílùú wa nìyẹn. Let me tell you, the main doctors, consultant, the senior consultant tó ń gba the highest pay ní Britain yìí, ọmọ Yorùbá ni. Tẹ́ bá lọ sí King's College tó jẹ́ olórí gbogbo hospitals, yes, tẹ́ bá lọ síbẹ̀, the senior consultant níbẹ̀ ọmọ Yorùbá ni. Sí ipò kan ní health line tẹ́ dé tí ò ń ṣe ọmọ Yorùbá ló ń lead ẹ̀. So kò sí reason tí a fi lè gbé gbogbo àwọn nǹkan tá a ti mọ̀ ìmọ̀ tá a ti kọ́ láti gbé lọ sílùú. Ọ̀pọ̀lọpọ̀ nínú our medical team ni wọ́n ti ní hospitals. Even education life sọ yìí, àwọn èèyàn míì dẹ̀ ṣètò ń plan the likes of myself. Tí bá retire lọ́la, kí ló dé tí mi lọ dá mental hospital sílẹ̀ síbi tí mo ti wá ń gbà pé line mi ni nǹkan tí mo kọ́ nìyẹn. Àṣìkò ìgbésẹ̀ iṣẹ́ ni mo wà. Kò sí reason tá a fi lè achieve health line wa pé ká máa tọ́jú àwọn aláboyún á fẹ́ bímọ, ó ti ń rọbí, àdébẹ̀ a máa béèrè wípé kò tí ì gba káàdì, kò tí ì ṣe. There was a year bí mo lọ sí Èkìtì State, mi ò mọ nǹkan tí mo jẹ because mo wà sensitive inú mi tí n bá mu omi àbí tí mo jẹun, and I collapsed. My mom was there of blessed memory. Nígbà tó fi máa rush mi débi ìkíní, wọ́n náà report mi, wọn ò gbà mí. Wọ́n débi kejì, wọ́n ní doctor ò sí níbẹ̀, wọ́n ti tilẹ̀kùn. Tí wọ́n máa dé tán ti máa gbà mí tán wo pọ́ọ̀sì mi tí wọ́n lè fìlẹ̀ dáadáa. Wọ́n ní àwọn ò fẹ́ wọ́n máa gbé mi lọ sí General Hospital. Wọ́n ti revive mi padà. Now, kí ló dé tí wọ́n á lè equip General Hospital wa kó wà up to standard? Ó dàbí àwọn tí gbogbo tá a ní kò sí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. I am not joking. They were starting with bọ́ọ̀lù yìí mà á fẹ́ gbọ́ yín dáadáa, ẹ bá mi jẹ́ kí bọ́ọ̀lù mi kó lọ sókè díẹ̀, á fẹ́ gbọ́ yín dáadáa. Ó ti bẹ́tà. Láti sọ ni pé kò sí ohun tó ń ṣẹlẹ̀ níbí in terms of health line. Ṣé o mọ̀ pé ń bíbá wọn ní torí pé a ti ní national insurance, a ní entitlement sí health care. Tó bá dẹ̀ lọ sí America, wọ́n á máa sọ wípé àwọn tó ń san owó sí health line ni wọn, àwọn ni ó ní entitlement. Ẹni tí ò bá sanwó sí kò lè lọ sí hospital wọn láti gba treatment. Gbogbo nǹkan tí wọ́n put in place ní gbogbo civilized countries yìí, àwa náà lè put into place. Mo dẹ̀ sure pé kí wọ́n bá gba Yorùbá nation pẹ̀lú àwọn intellectual, àwọn tó kàwé, tó ní ọpọlọ, tó ti jáde, tí wọ́n ti kàwé, tó jẹ́ professionals. I'm sure tá bá lè, tá bá lè make sure wípé wọ́n join ni wa, wọ́n mọ nǹkan tí à ń béèrè fún tó yé wọn dáadáa. They will be willing láti lọ jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní civilized country.
ẹ ṣé mo dúpẹ́. Ṣé mo sọ fún yín wípé wọ́n á yànnàná ẹ̀ fún wa pátápátá ni? Kò sí nǹkan tí ò wà durable nítorí pé kí ni àní owó tá a máa fi ṣe wà, ilẹ̀ tá a máa fi ṣe wà, àwọn ọlọ́pọlọ wà, ohun àlùmọ́ọ́nì tá a máa fi ṣe ó wà. Àwọn ọ̀fẹ́ ṣe ni torí ìyàtọ̀ ti fi jẹ wá bí brọ́dà mi yẹn ṣe sọ fún wa. Àwọn máa lọ́wọ́ hospital tó dáa náà ń bẹ̀ ṣùgbọ́n àní lórí brọ́dà wa mi kan ló sọ ó ní tí èèyàn bá fẹ́ ṣe ẹnìyẹn ó ṣe investigation ni lọ́wọ́ Google náà ló dẹ̀ ti ṣe investigation ẹ̀ ó lóun sọ wípé 500 beds tí wọ́n bá fẹ́ ní hospital tó ní 500 beds tó dẹ̀ ní gbogbo àwọn equipment látòrí ọmọ bíbí dórí orthopedic látòrí gynae dórí orthopedic wípé èèlò ló máa cost 500 beds àmà ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ a ní kò pọ̀ 500 beds la ní níbẹ̀ yẹn ó ní fún ní hospital kan hospital méjìlá ní hospital kan kò pọ̀ 500 beds ó ní fún 500 beds hospital tí gbogbo equipment máa ń bẹ̀ mọ iye tí wọ́n charge ní kò máa pé $2 billion kò máa pé $2 billion ẹjọ́ nítorí Ọlọ́run nínú àwọn sẹ́nítọ̀ wa kankan owó tó ń gbà ní ọdún kan àbọ̀dún méjì á máa fẹ́ẹ̀ tó iye yẹn tí wọ́n bá ṣí gbogbo kinní yẹn pọ̀ àti gbogbo bó ṣe tún kó owó jẹ tó ẹ wo àwọn olóṣèlú wa tí wọ́n ní owó níta ẹ wo owó tí wọ́n ní níta ẹ wo owó tí wọ́n ní níta tọ́ba fẹ́ kó tún gbà lọ́wọ́ ọdún wọ́n bá ti gbà wọlé wọ́n máa tún ná ní $2 billion kò pé $2 billion 1 point something ni fún 500 bed capacity tí gbogbo nǹkan dẹ̀ máa wà bẹ́ẹ̀ wọn ò fẹ́ ṣe ni ìyà tó fẹ́ fi jẹ wáyé náà ni àti pé ìmọ̀tara ẹni nìkan tí ọ̀hún bá wá sick wọ́n wá gbéra wọ́n máa bọ̀ lé òkèèrè tí àwọn tó wà bí wọ́n bá ṣe tí wọ́n bẹ́ẹ̀ ṣé wàá lè wá ni wọ́n máa nílé wá. ó lẹ́tí sọ yẹn yá wa ó lẹ́tí sọ yẹn mà wípé wọn ò fẹ́ ṣe kò ṣe pé kò sí owó yẹn nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ń sọ wípé bí Nàìjíríà how many million ni wá ń sìn in fact tábàtì ẹ̀ jẹ́ 200 million lẹ́sà pé àti sọ pé 200 million ni wá ṣe mọ̀ wípé even worldwide wọ́n ṣe statistics wọ́n dẹ̀ come up wípé tí wọ́n bá ń fún family kọ̀ọ̀kan ní ìdílé kan ní 1 million every month wọ́n ní Nàìjíríà ò lè tòṣì láéláé wọ́n ní because gbogbo nǹkan tí a nílò la ní níbẹ̀ kí ni reason tí ìjọba Britain àti America tí wọ́n ṣe dúró lẹ́yìn wa tí wọ́n fẹ́ ká kúrò nítorí pé gbogbo nǹkan fi ń ṣe. à ń bọ̀ ń bẹ̀ yẹn mo mọ̀ pé máa tú kẹ̀kẹ́ sílẹ̀ à ń bọ̀ ń bẹ̀ yẹn mà à ń bọ̀ ń bẹ̀ ẹ máa bá mi sọ wọn tó wà lẹ́yìn wa àti reason tó fi wà lẹ́yìn wa bíi ké tí wọn ò fẹ́ ká kúrò ṣùgbọ́n Ọlọ́run ọba níṣẹ́ ni tó ń gbèjà ẹ̀dá tó lè máa dá ẹ̀dá ní ẹjọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣáwọn òkúkú mọ̀kọ́ lọ́hùn wà ọ̀wọ́n lọ́dẹ̀ gbé ẹ̀sìn lé wa lọ́wọ́ o ṣùgbọ́n wọn ò sí lọ́hùn o kò burú màmá wa ẹ ṣé mo dúpẹ́ ẹ máa rìn ní gàgíbọ̀ o.